بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته akí gbogbo ẹ̀yin tẹ́ ti wà nípò tọ́lọ́dọ̀ Ọlọ́run àwa sálámọ̀ sí yín ni o Ọlọ́run ṣàlékún ìkẹ́ fún yín Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ yín jì yín o adẹ̀ kí gbogbo ẹ̀yin ẹ̀mí àìrí tó yẹ pé níbi méjì tẹ́yin ń gbé ìtẹ́ òkúlẹ̀ yín ń gbé akí gbogbo yín o èyí tá ní ká bára wa sọ àwọn ayé àwa tá ń bẹ láyé ẹ̀yin ti wà ń lo ipò tọ́ba yìí gbogbo ẹ̀yin tẹ́ wà níbí yìí ẹ̀yin òkú yìí òkú ni àwa ayé là ń pè yín lókú àmọ́ láyé ní yín ní bàrìsà ò níbi tọ́lọ́ ń kó yín sí ibi tẹ́ gbọ́ sí yẹn kẹ́ má lọ press screen again so àwa ayé nísìnyí àwa ò fẹ́ gbàgbọ́ gbogbo nǹkan àmọ́ gbogbo nǹkan tọ́lọ́run sọ fún wa ẹ̀yin ti rí pé òótọ́ lọ̀rọ̀ Ọlọ́run so ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ikú tèmi àti ẹ̀ ń sá fún yẹn kò sọ́gbọ́n ta fẹ́ dá sí a máa kú o gbogbo ètò ẹ pé o lọ wọ gbogbo inú ẹgbẹ́ ayé ò ń jáse jẹ okòrò ká sọ́wọ́ okòrò ká sẹ́yà àtàǹpàkò kékeré ò ń mu làkàdíjà kù pẹ̀lú gbòǹgbò ọ̀pẹ ò ń so nǹkan mọ́dì ò ń lo gbẹ́kúdè ò ń lo sàgbàdéwé lórí àbòsí lórí ẹ̀tàn kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o máa kú Al-Qur'an sọ fún wa pé bada ista azati wal basmala tó rà ní time Al-Qur'an ní nǹkan tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ni pé ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká sin Ọlọ́run pẹ̀lú mímọ́ ta ló dá wa sáyé èmi àti ẹ ó yẹ kémi àti ẹ mọ̀ pé Ọlọ́run ọba ni wáì ta ló wá jẹ́ kí gbogbo ayé máa dùn mọ́ èmi àti ẹ ó yẹ kó jẹ́ kémi àti ẹ mọ̀ pé Ọlọ́run ọba ni wáì tó ṣe wá fẹ́ kúrò nínú ayé náà wáì tó ṣe wúwọ́ mọ́ ayé náà ó wá yẹ kó mọ̀ pé ayé tó fẹ́ kúrò ńbẹ̀ tó ń dùn mọ́ ẹ yìí ó yẹ kó mọ̀ pé ẹni tó pèsè ayé yìí fún ẹ ó tún níbòmíì tó dùn ju ibi ayé tó fẹ́ kúrò yìí ẹni tó pèsè ayé fún ẹ yìí ó yẹ kó mọ̀ pé ẹnìyẹn tún nírú bòmíì lọ́wọ́ tó tún dùn ju ayé yìí lọ tó fẹ́ kúrò yìí a máa kúrò láyé ó wá fẹ́ ó wá kọ̀ ó máa kúrò owó ẹgbẹ́ ayé ni owó minati ni owó oṣó ni owó àjẹ́ ni whatever tó bá wù kó wọ̀ nínú ayé pé ò fẹ́ kú kẹ́mi ẹ̀gùn you are going to leave this earth this planet one day torí Al-Qur'an sọ fún wa pé kul innal mauta allazi tafiruna minhu fa innahu mulaqikum summa turadduna ila alimul ghaibi wa shahadati fayunabbiukum bima kuntum ta'malun Al-Qur'an sọ fún wa torọ́rọ̀ Al-Qur'an ní ọ̀rọ̀ Ọlọ́run ni ó ní ikú tèmi àti ẹ̀ ń sá fún o ta ń sá fún ta fi ń jẹ gbẹ́kúdè ta fi ń sàṣẹjẹ ta fi ń lo làkàdíjákùn ta fi ń han làkàdíjákùn ta fi ń mu ewé àpẹ́ àti gbogbo ọpẹ́ Ọlọ́run bá ní alẹ́ sí tá fi rú náà mí níhùn ẹ̀kan sá fún ikú ni o ikú yẹn máa gbé pàdé yín tó bá rò pọ́wọ́ ọ̀tún ni ikú ti ń bọ̀ tó ń sá lọ sọ́wọ́ òsì èmi Ọlọ́run máa gbé pàdé ẹ lọ́wọ́ òsì tó bá wò pé òkè ni ikú ti ń bọ̀ ó fẹ́ máa wọnú olè lọ èmi Ọlọ́run máa gbé kú pàdé ẹ ní olè tó bá wò pé wájú ni ikú ti ń bọ̀ tó ń sá lọ ẹ̀yìn èmi Ọlọ́run máa gbé kú pàdé ẹ lẹ́yìn náà Ọlọ́run nípa lẹ́sí tá fi rúnà mí níhùn fa innahu mulaqikum summa turadduna ila alimul ghaibi wa shahada gbogbo ìgbàkigbà tó bá fẹ́ kú náà tí kú náà bá ti wá ká ẹ mọ́ báyìí o summa turadduna ila alimul ghaibi wa shahada gbogbo nǹkan tó ń ṣe ní kọ̀ǹkọ̀ àti ní gbangba kedere báyìí ni lójú Ọlọ́run ìwọ tó ń dá àárín tọkọ-tìyàwó rú ìwọ tó ń fògùn gbalẹ̀ onílẹ̀ ìwọ tó ń fògùn gbalẹ̀ onílé ẹ̀yin tẹ́ pé ẹ̀ ń fìyà jẹ àwọn èèyàn ẹ̀yin tẹ́ kí fẹ́ fáwọn èèyàn lóòótọ́ wọn ní ẹ̀tọ́ wọn ẹ̀yin tẹ́ rò pé lóògùn kò sẹ́ni tó lè mú yín Ọlọ́run ń bọ̀ wá mú yín o ẹ yí padà o ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ jẹ́ ká sin Ọlọ́run pẹ̀lú sincerity ká má dà nǹkan pọ̀ mọ́ Ọlọ́run torọ́ Ọlọ́run ọba yìí ó fẹ́ràn wa púpọ̀ ó ní summa turadduna ila alimul ghaibi wa shahadati fayunabbiukum bima kuntum ta'malun Ọlọ́run bá ní gbogbo nǹkan tá ń ṣe níṣẹ́ ní kọ̀ǹkọ̀ gbogbo ẹ̀ kedere ni lójú èmi Ọlọ́run ó ṣètò wá sọ fún èmi àti ẹ ní súrátù Jumu'ah ó ní kí ni ata ìzá àdáhùnmúlì mọ́ọ̀tù nígbà tí ikú yẹn bá wá dé wá báyìí tó wá bá yín tó wá bèmí àti ẹ ẹni tí ò fẹ́ kú tó ti lo gbẹ́kúdè tí kú wá ka mọ́ ẹni tó jọ̀ta Ọlọ́run tó lóun ò fẹ́ kú tó kú lójijì gbogbo ẹ̀yin tá ń lo gbẹ́kúdè gbogbo ẹ̀yin tá ń lo sàgbàdéwé gbogbo ẹ̀yin tá ń lo pé ẹ fẹ́ kú ní kíákíá tí kú náà bá wá ká yín mọ́ tẹ wá kú ẹni tí ò fẹ́ kú tèmi Ọlọ́run bá gbẹ̀mí ẹ̀ lágídí kí lẹni irú ẹni bẹ́ẹ̀ máa wá sọ tó bá ti jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni tí ò sí èmi Ọlọ́run ọba tó yẹ pé ó balẹ̀ èmi Ọlọ́run ọba jẹ́ ni ó da ayé láàmú ni torí gbogbo èyí tá ń sọ ìyá fi ń bára wá sọ̀rọ̀ pé ká bẹ̀rù Ọlọ́run ni o ká bẹ̀rù Ọlọ́run a máa pàdé Ọlọ́run lọ́jọ́ kan o Ọlọ́run ní ata ìzá àdáhùnmúlì mọ́ọ̀tù nígbà tí kú bá wá pa ẹni tí ò fẹ́ kú kí lẹni tí ò fẹ́ kú yẹn tó wá kú yẹn kí ló máa wá sọ fọ́lọ́run àwọn máa sọ fọ́lọ́run pé qala rabbi irji'uni Ọlọ́run ọba dá mi padà sílé ayé ó ń bẹ nínú àwọn tó ti sùn síbí iná wọ́n ń sọ bẹ́ẹ̀ láwọn tó yẹ pé kí ni wọn tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ọba tó bá ti kú tán wọn a máa sọ fọ́lọ́run pé qala rabbi irji'uni Ọlọ́run ọba dá wa padà sílé ayé la'alli a'malu salihan fima tarakitu dá wa padà la'alli a'malu salihan fima tarakitu ká lọ ṣe kí ni o ká lọ tún iṣẹ́ àwọn wà dáadáa ká lọ tún ṣe
àwọn carry over àwọn ọ̀run tá a kí àwọn ájì tá a lọ àwọn àbòsí tá a ṣe ká lọ ṣiṣẹ́ dáadáa kí lọ́lọ́run máa sọ ọlọ́run ní pé kàlẹ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ lè padà sáyé mọ́ àwọn àfáà ṣe wáàsí fún yín òun là ń ṣe yìí tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí àwọn àfáà ṣe wáàsí fún yín ara àwọn ànábì sí yín àfìwé ránṣẹ́ sí yín ẹ gbọ́ ẹ wá kú tán ẹ wá dọ̀rùn mọ́tọ́ ẹ wá lẹ fẹ́ padà ọlọ́run ní kàlẹ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ inna kalimatu aqahiluha wa min warahihim barizahu illa yawmin yub'ashun barizahu yẹn ẹ̀mẹ́jì lọ́lọ́run dárúkọ ẹ̀ nínú Al-Qur'ani tẹ́ bá lọ wo Suratu Rahman ọlọ́run bá dárúkọ barizahu. What is barizahu? Barizahu mi ni gàgá gbàgbé ẹni tó ti kú kò rẹ́ni tó wà láyé o agede méjì ayé àtọ̀run nìyẹn barizahu tọ́lọ́run dárúkọ ní Suratu Rahman òun ni pé kí ni marajal bahraini yaltaqiyan baynahuma barizahun la yabghiyan ọlọ́run bá sọ fún wa pé omi méjì kan bẹ ní ilẹ̀ Arabu ń bẹ ní Mẹ́kà ń bẹ tó jẹ́ pé kí ni wọ́n súnmọ́ra wọn pẹ́kípẹ́kí odò méjì tó súnmọ́ra wọn tó dẹ̀ jẹ́ pé kí ni wọn kanra wọn àfi gàgá sí jẹ́ pé wọn ò lè ta síra wọn wọn ò lè kán síra wọn barizawo àkọ́kọ́ nìyẹn barizawo ẹlẹ́kejì ní unseen world hereafter tó yẹ pé tá a bá ti kú ibi tá a kọ́ máa ń lọ àyè yẹn là ń pè ní barizawo àyè yẹn là ń pè ní barizawo ẹ ti understand so àyè yẹn lọ́lọ́run wá sọ pé wàmí wàrọ̀ yìí barizawo illa yawmi yub'ashun. You can't go back to this earth. You can't go back to go and kó lọ túnṣe ẹ ṣe. Ibi tẹ́mi Ọlọ́run fi sóòlù yín sí yìí o, ibẹ̀ lẹ́ẹ̀ máa wà títí, lẹ́ẹ̀ máa wà forever. Títí dọjọ́ ìdájọ́, illa yawmi yub'ashun, ibi lẹ́ẹ̀ máa wà títí dọjọ́ ọ̀gbẹ́ǹde. Can you imagine? So ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ ká mọ nǹkan tá ń ṣe, ẹ má yẹ ká páyé lẹ́mìí, ẹ jẹ́ ká wà very careful. So de wàá mọ̀ pé èmi àti ẹ, àyà kan sọ fún wa ní Suratul Alaq pé kí ni, arahahu ustagina, àbí? Ó ní kàlá innal insana la yatgha ọlọ́run bá sọ fún pé ó rá àwọn ọmọ èèyàn tí mo dá linsanu la yatgha wọ́n á máa ṣègbéraga wọ́n á máa proud wọ́n á máa fojú di ọ̀rọ̀ èmi ọlọ́run wọn ò ní ka èmi ọlọ́run ọba kún wọn ò ní ka ẹ̀sìn èmi ọlọ́run ọba kún hara ahu ustagina nítorí kí ni wọ́n fi ka ẹ̀sìn èmi ọlọ́run ọba kún nítorí kí ni wọ́n fi gba àwọn òjíṣẹ́ mi gbọ́ nítorí kí ni wọ́n fi tẹ̀lé ànábì tá a rán sí wọn nítorí kí ni wọ́n fi tẹ̀lé Al-Qur'ani tí wọ́n ń kà fún wọn nítorí kí ni wọ́n fi fẹ́ sin èmi ọlọ́run ọba dáadáa hara ahu ustagina torí pé wọ́n lówó lọ́wọ́ torí pé wọ́n lóògùn torí pé wọ́n ń bẹ lórí ipò torí pé wọ́n ní agbára torí pé wọ́n ní gbogbo nǹkan àwọn ọlọ́run rọ̀ wọ́n lọ́rọ̀ gbogbo nǹkan wọn wá ṣe kí ni o wọ́n wá ń proud wọ́n wá ń fojú kéré ẹ̀sìn àwọn ọlọ́run ẹ ti understand innaka la innal insana la yatgha ara'ahu ustagina inna Allaha rabbika rujiha torí pé kí ni o pẹ̀lú bí wọ́n ṣe wọ́n proud tí wọ́n fi gbogbo nǹkan tí wọ́n gbàgbé àwọn ọlọ́run yẹn o wọ́n ti gbàgbé pé kí ni o inna Allaha rabbika rujiha wọ́n gbàgbé pé ọ̀dọ̀ àwọn bó ṣe wù káwọn lu ayé náà tó bó ṣe wù kẹ́mi àwọn gùn tó bó ṣe wù káwọn lóògùn tó bó ṣe wù káwọn ní gbogbo nǹkan tó o rabbika rujiha wọ́n padà bọ̀ wá pàdé àwọn ọlọ́run ọ̀rọ̀ wa ò ní pọ̀ púpọ̀ jù ṣùgbọ́n nǹkan tó fẹ́ kọ́ ọ̀rọ̀ èmi àti ẹ létí ni pé ọjọ́ kan ń bẹ yawma tubla sarahir ọjọ́ tó yẹ pé kí ni gbogbo àṣírí tèmi àti ẹ ń ṣe ń kọ́ nǹkan tá a rò pé nìkan ò rí wa yawma tubla sarahir tí gbogbo àṣírí yẹn máa open báyìí tí ò ní sí nǹkan tó fẹ́ fi pamọ́ tọ́lọ̀ máa rí ẹlẹ́kejì tún ní bẹ́mi àti ẹ ṣe ń rìn bí mo ṣe wà ń bí ọlọ́run fi kí ni ó fi chain ó fi memory card ó fi tírà ó fi kọ́ èmi àti ẹ lọ́rùn yàtọ̀ sí nǹkan tí rọ̀kìbù àti àtìd màláìkà méjì tó ń tẹ̀lé ẹ̀dá yàtọ̀ sí nǹkan tí wọ́n ń kọ́ o àtúnwá ní memory card lọ́rùn ọlọ́run bá ń sọ fún wa nínú Al-Qur'ani pé wàkúlẹ̀ ìzáni azamnahu ta'irahu fi hunukihi wa nukhriju lahu yawmal qiyamati kitaban yalqahu manshura ikra kitabaka kafa binafsika al-yawma alayka hasiba. You understand? Gbogbo nǹkan táyé ọlọ́run sọ fún wa nínú Al-Qur'ani pé wàkúlẹ̀ ìzáni àwa èèyàn pátápátá gbogbo èèyàn pátápátá azamnahu ta'irahu fi hunukihi la fi memory card tó ń rìkọ́dà la fi rìkọ́dà sí lọ́rùn gbogbo nǹkan tó ń ṣe ní kọ̀ǹkọ̀ àti ní gbangba gbogbo ẹ̀ ni wọ́n rìkọ́dù wa nukhriju lahu yawmal qiyamati kitaban yalqahu manshura tó bá dọjọ́ ìdájọ́ kì í ṣe ọjọ́ kì í ṣe the last ìdájọ́ ọjọ́ tó bá ti wọnú sàárè náà ni you understand ọjọ́ tó bá ti wọnú sàárè náà ni mọ́mọ́ta kọ́díkọ́mọ́tì kìyámọ́tì ẹni tó bá ti kú àlìkíámọ́tì tí ẹ ti dé nìyẹn àná Muhammad ló sọ bẹ́ẹ̀ tó bá ṣe ń wọnú sàárè wa nukhriju lahu yawmal qiyamati kitaban yalqahu mansura gbogbo nǹkan tí ó ti ṣe tí a ti rìkọ́ọ̀dù sí lọ́rùn yẹn ọlọ́run á ní pé ó yá bọ́ tírà ọrùn ẹ tó bá ti bọ́ tírà ọrùn yẹn ọlọ́run á ní pé kí ni o wa nukhriju lahu yawmal qiyamati kitaban yalqahu manshura ikra kitabaka ó yá bẹ̀rẹ̀ sí ni máa kà nǹkan tó ń bẹ nínú tírà ọwọ́ ẹ̀ yìí ọlọ́run ní pé kí ni bẹ̀rẹ̀ sí ni máa kà á máa kà á
ọjọ́ tó ń ṣàbúrú ọjọ́ tó ń hùwà tí ò dá tó bá ka gbogbo ẹ̀ tán títí ọlọ́run ní gbogbo nǹkan tó bá ń bẹ̀ kàfá bí nafsika al-yawma alayka hasiba gbogbo nǹkan tó bá ń bẹ̀ o nǹkan tó fọwọ́ ẹ̀ fà ní ọ̀rọ̀ tí wọ́n ò ní jù báyìí lọ o ojóṣó ni ojájẹ ni ojálágbára léyé ni ojá gbogbo nǹkan ni ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run o à ń bọ̀ wá bí o à ń bọ̀ wá sí bí so ilé idẹ ní ilé tó tọ̀fù ni ọlọ́run ní dá wa láàmú. Massalamu wa ila liqa'i.